bá fẹ́ ẹni náà yóò gbà lóṣèlú kíláàsì méjì. Ìlú kíkí tó kù náà nínú àtúntò. Eléyìí jẹ́ ìwádìí lọ́jà ní àtúntò nínú náà káàkiri fẹ́ ìdáhùn lórí rẹ̀ látọ̀gbọ́ yín wípé ìjọba àti ọ̀dà nínú òfin tẹ̀lé ìfọ́n láti máa jẹ́ òkúbọ inú mọ́sáàsì láti kọ́nà sí iná nínú ọjọ́ tí máa jí náà àbí ọjọ́ tí máa ti àdúgbò èyí lọ ọjọ́ tí rántí tí wọ́n ti ká tó ṣe lọ sí ààyè ibi tí yóò kù sí jẹ. Abẹ́tẹ́ oríṣi àwọn èèyàn kan á ti ń ṣe bẹ́ẹ̀. Abẹ́tẹ́ ọtí ìdáhùn ìbéèrè yìí náà ti sọwọ́ sí wa kíákíá. Ilé kíkọ́. Ìjẹ́ ìfọ́nká Mùsùlùmí lẹ́yìn láti fẹ́ ilé tó ga lórí sí gẹ́gẹ́ bí ilé alájà méjì, alájà mẹ́ta, ilé alájà mẹ́rin àbí jù bẹ́ẹ̀ lọ. Títẹ lórí ilé alẹ́kọ̀ọ́sílà. Ìjẹ́ ìfọ́nká nípa ilé tí kò ní ga ju ìgbèléje lọ. Àyẹ̀kà nígbẹ́ ní ìgbàtà lọ́gbẹ̀rẹ̀ Mùsùlùmí lọ́gbẹ̀ ìlú àlùmọ̀tẹ́lẹ́gbẹ̀ ìrìnà àbọ́là lákòókò tó ṣe ìjọba láti bẹ̀rẹ̀ kọ́ ilé ìsìn rẹ̀. Mọ̀lẹ́rí ẹ̀sẹ̀ Jibril ó náà ní wá sọ fún wípé nípa ilé náà tó sọ́dọ̀ dájú ìjọ̀wọ́ méje lọ. Ó dára kí ẹ̀yìn oní náà kẹ́ ẹ ṣàyẹ̀wò síra yín dáadáa. Bákan náà ni akúdọ̀ wípé ẹnìkan tó fẹ́ ilé tó ga lóróró lákòókò àlọ́dìwẹ̀ Muhammad. Ó ṣẹ̀kọ́sẹ̀ ó náà ní àlọ́dìwẹ̀ Muhammad. Ó ṣe fún ẹni náà wípé ó ń gbé ilé náà múlẹ̀, ó sì gbé orílẹ̀. Ó ṣe àwọn akọ́lọ́kọ́lọ́ òde òní. Ẹ̀sànà tóbi tẹ́lá àmọ́kùnrin Mùhàmmà tó náà ni à ń tẹ̀lé níbi ilé kíkọ́ wa ní àti ìlànà ọ̀sọ̀rọ̀ ọgbà yìí fẹ́ àrùn olóṣì àti àrùn jìnlẹ̀. Ìjẹ́ àbúlò fún obìnrin Mùsùlùmá. Ìjẹ́ àyà ọ̀sà ẹ̀yìn ìmọ̀ ẹ̀yìn onímọ̀sí tí ń pèé etí bá àwọn èèyàn tó lè lè jẹ́ ọ̀rọ̀ ẹ̀yà ní ìjẹ́ àbúlò. Obìnrin ẹni ọlọ́run jẹ́ èsì àwọn èèyàn ní. Ǹjẹ́ ẹjọ́ jẹ́ sí àwọn obìnrin náà pé ọ̀rọ̀ ìyẹn fún wọn tí wọ́n bá fẹ́ tí wọ́n kọ̀ láti máa wo ojú wọn kí wọ́n tó jáde síta. Èyí jẹ́ ti ẹni tí wọ́n bá fẹ́ sórí lé o. Ṣé ẹ̀yọ́ nígbà kò ní ìtẹ̀jọ́ ìrọ̀yìn lọ́sẹ̀ àti ìdè òkú àlìkìyàmà nítorí ẹ̀yìn ní ẹ kò jẹ́ kí àwọn ènìyàn máa èyí tí ń ṣe òdodo. Ẹ̀yẹ́ Mùsùlùmí náà, àti ẹgbẹ́ ọ̀rọ̀ yìí jẹ́ ẹ̀kọ̀gbà nínú ẹgbẹ́ ẹgbẹ́ lérò níwájú ọlọ́run kan yí lọ́tọ̀ sí ìdè àìsíyáta. Ẹ̀gbẹ́ onílé náà, ẹgbẹ́ náà tí ní títa aláyéjẹ. Ẹgbẹ́ yìí náà máa ìfẹ́, ẹgbẹ́ yìí náà mọ ohun tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ kan. Ní ìgbà tí àlọ́dún Mùhàmmà lọ́jọ́ kò nínú ilé pẹ̀lú àwọn obìnrin méjì nínú àwọn ìyàwó rẹ̀ tí ó sì jẹ́ ìyá àwọn mùmínì. Èyí ọ̀hún dáa ọ́pọ̀tàtẹ̀ kejì ẹ̀. Àwọn ẹlẹ́yà náà wọ́n yá ń bá ọkọ̀ ọmọ tí ti àlọ́dún Mùhàmmà sọ̀rọ̀ lásìkò náà nínú ilé fún òsìbò ojú wọn. Ọkùnrin ọkọ̀ kan wá wọlé. Àlọ́dún wá pàṣẹ kí àwọn obìnrin náà kí wọ́n fọwọ́ pamọ́. Wọ́n ní kí wọ́n fọwọ́ pamọ́ tàbí tí wọ́n lè ìbòjú wọn. Lẹ́sẹ̀kẹsẹ̀, ó láti ní àwọn obìnrin náà ṣe bẹ́ẹ̀. Àwọn ẹgbẹ́ àmẹ́kọ̀ọ́jì náà tó wá ń lò jíjẹ́ ọlọ́run àmẹ́kọ̀ọ́ Muhammad lè rẹ̀ báyìí pé àmẹ́kẹ́ ẹgbẹ́ tọ́pọ̀lé kò rí na kò rí wa. Tó ń lọ àpá ẹgbẹ́ àbíkọ́ ẹgbẹ́ káàbọ̀ ẹgbẹ́ ìhà wa. Òjíṣẹ́ ọlọ́run àmẹ́kọ̀ọ́ Muhammad ọmọ ọjọ́ wọn náà bẹ́ẹ̀ ní pé bí òun kò bá rí ní bẹ́ẹ̀ ni ò rí ní. Bí òun bá bẹ̀rẹ̀ pọ̀ lójú, báà méjèèjì fẹ́ sọ mí ni. Ẹ̀yin àfà, kẹ́sìtẹ́lá kìí sàfẹ́ sáwọn obìnrin láti farapamọ́ fún ẹni tí ọpọ́ lójú. Ẹ̀ka àwọn ilé àwọn ènìyàn tí kò pọ̀ lójú tí wọ́n rí àwọn àjàwó tí ní ń kọ́. Kí ìyàwó ti ní náà sí ìrí wọn, ẹ̀jẹ̀ ìjẹ́kápá ní ẹ̀dá yìí. Táwọn ní ẹ̀fọ́ ẹ̀dùn ara yìí sí ọ̀dọ̀ náà. Ìjọ tí àìsí náà ní àjẹ́